Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you. Nítorí wípé bàbá lówó ọ̀hún tán èyí là ó fi ra o. Èdùmàrè ó jẹ́ ìgbàyè láwùjọ. Èdùmàrè ó jẹ́ ìgbàyè nínú rẹ̀ bí. Èdùmàrè ó jẹ́ ìgbàyè nínú. Óyá bíbọ̀, óyá bíbọ̀. Wọ́n ṣe pé mo rẹ́ ní kejì mi. Wọ́n ṣe pé mo rí lélẹ́kẹ̀ lẹ́yìn mi. Tọrọ ìyanu fún ọ o. Àbíbọ̀ ìbá ṣe pé ọ̀rẹ́ ní kejì mi. Ìbá ṣe pé mo rí ìlú láyé lẹ́yìn mi. Ani tójú bẹ̀yìn ló fi bá wọn lò. Tó bá wà ìyá sí ẹ̀ wà á tẹ̀ ìyọ̀ sí wọn o. Tó bá tẹ̀ ìyọ̀ sí wọn o. Ó bá bá tọrọ ìyàwó fún wọn o. Àbíbọ̀ ìbá ṣe pé ọ̀rẹ́ ní kejì mi. Ìbá ṣe pé mo rí ìlú láyé lẹ́yìn mi. Ani tójú bẹ̀yìn ló fi bá wọn lò. Tó bá wà ìyá sí ẹ̀ wà á tẹ̀ ìyọ̀ sí wọn o. Tó bá tẹ̀ ìyọ̀ sí wọn o. Ó bá bá tọrọ ìyàwó fún wọn o. Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you.